ṣiṣẹ́ yìí ó dà látòrí bàbá professor Akíntóyè, bàbá dáadáa bàbá dáadáa lẹ́sà bàbá Sunday Adéyẹmọ Ìgbòho Ìgbòho ṣá Ìgbòho Elédùmarè àti gbogbo àwọn tó wà ní Adúpẹ́. YYDM we are grateful. àtàwọn others náà Bẹ́ẹ̀ni. gbogbo èmi náà mo ti pẹ̀lú ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ni. èmi máa ń jí lórúurú to pray for this movement. Adẹ̀dílẹ̀ lérí. No retreat, no surrender. Gbogbo ẹni tó bá ní àní délẹ̀ lérí. Kí lẹ sọ sà? Tó bá ní àní délẹ̀ lérí. A ti kú kó tó kú. Bó ṣe máa rí gangan náà nìyẹn. Ìkà ni wọ́n. Ìkà ni wọ́n. Ibi Tinubu ò lè sọ pé Yorùbá ò ní délẹ̀ lérí. A kò tó bẹ́ẹ̀. Ó ń ṣeré ni. Ó ń díbọ́n ni. Kò tó bẹ́ẹ̀. Kò ṣe pé à ń dẹnu kò ṣe pé à ń dẹnu ọ̀bọ̀ Tinubu ò tó bẹ́ẹ̀. Amẹ́ríkà gan ò tó bẹ́ẹ̀. UK ò tó bẹ́ẹ̀. Níbo. Tó ní àwọn ọlọ́mọ alóhùn òun fi Yorùbá sínú àpò òun. Wọ́n ti wà nínú àpò òun. Wàhálà ló wà nínú àpò òun. Àṣẹ mẹ́rẹ̀ bọ̀ lápò ni. Àṣẹ mu bọ̀ lápò ni. Kéèyàn lóhùn fi orílẹ̀-èdè Yorùbá tọ́lọ̀ ń dá. Kábíyèsí ẹ̀. Kó lóun fi sínú àpò òun. Ó ní wàhálà tí ń dé bá. Ó lè dé náà Yorùbá ká máa lọ. Ó gbọ́dọ̀ dé bá. Enough is enough. Enough is enough. Kí ló dé? Àwọn ọba yẹn ẹ fi gbogbo wọn lẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n jẹ́ babaláyà. Àwọn tẹ̀ tí ń jẹ́ báyìí. Wọ́n ti ń jẹ́ gbogbo ẹ̀ náà láti. Wọ́n jẹ́ babaláyà wọ́n jẹ́. Torí a máa délẹ̀ lérí. Lágbára Ọlọ́run. Ẹ ṣé gan ni. A máa délẹ̀ lérí yẹn. Torí irú èmi yìí mo ti lọ sí lẹ́ngbà kan tí mo dá business sílẹ̀. Mo ti rí pain yẹn lára yín dádì ẹ má tẹ́ ẹ bá fẹ́ sọ bẹ̀ yẹn because grey area táwọn kan fẹ́ touch nìyẹn ká má lọ touch yín níbi tí kò ká touch yín lálẹ́ yìí torí pé táwọn kan bá pè èèyàn á máa rí nínú voice wọn pé wọ́n ti gbélé iṣẹ́ ńláńlá ní millions of naira wọ́n ti gbé wá pé kí nǹkan tẹ̀ work wọ́n jẹun ni kò work system yẹn ò lè work ní Nàìjíríà wo. Mo lò 25 years ní Nàìjíríà. 2 decades and a half.